gbogbo wa pé àkókò àsìkò pé adúgbò fún ọlọ́run ọba tó wà dásìkò yìí ọ̀dọ̀ wòlíì ìránṣẹ́ ọlọ́run láàyè prophet michael ọlọ́run bẹ àwọn náà ni a tún wà lásìkò yìí wọ́n á sọ pé nítorí ìwọ oníkan náà ti dá nítorí àwọn èèyàn náà ti dá wòlíì kẹlẹ́ bàá máa jẹ́ àtúnà fún wa lónìí àlá náà la máa tún gbéyàwó ṣùgbọ́n ká tó wọlé ètò ẹ bá ṣàdúrà fáwọn tó ń wọ̀. Lórúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè mo gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà gbogbo ẹ̀yin tẹ́ fojú rí mi ìyanu Ọlọ́run kó bí ayé yín wò òpin ọdún yìí ẹ máa yọ̀ ẹ máa yọ̀ ẹ máa yọ̀ tẹ́ ẹ máa kí aleluya tínú yín máa dùn tí bànújẹ́ yín á fò lọ bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa àmín. Wòlíì tí yẹn bá ń lálàá pé òun gbé abọ́ iyọ̀ dání iyọ̀. Yes sir. Kí ni ìtumọ̀ rẹ̀ gbà? Téèyàn bá ń lálàá pé òun gbé abọ́ iyọ̀ dání lójú àlá ó já sí pé ohun ayọ̀ máa ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún yẹn nǹkan méjì ló ń sọ̀rọ̀ fún ó ń sọ̀rọ̀ fún pé ayé ẹni yẹn èèyàn kan tó máa jẹ́ ẹni tí gbogbo ayé máa wá nǹkan kan máa ṣẹlẹ̀ láyé ẹ̀ tí gbogbo ayé máa wá rí ẹ̀rí àti pé tó bá dá sí ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá dá sí ọ̀rọ̀ bọ́rọ̀ ń bàjẹ́ lọ tó bá dá sí ọ̀rọ̀ dáadáa ló máa rí bọ́rọ̀ ń dàrú lọ tó bá dá sí ọ̀rọ̀ dáadáa ló máa rí so ó dúró bẹ́ẹ̀ yẹn ó tún dúró sí pé lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan ayọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún yẹn bóyá ó ti ń dàrú tẹ́lẹ̀ kò fẹ́ dàrú mọ́ tí ìdààmú yẹn máa dópin tó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn rí ṣùgbọ́n tó bá ń lá àlá yẹn nígbà gbogbo ó ń sọ ìgbésí ayé rẹ̀ fún pé ẹni tó máa ń to ayé ẹlòmíì ni ẹni tó jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run fún ẹ̀bùn rere ni òun lọ̀rọ̀ iyọ̀ jẹ́. ẹ ká tún wọlé sáà tí wọ́n lálàá pé òun mú ọbẹ̀ tí ẹran wá wà nù ẹ̀. ìyẹn kò sí nǹkan méjì owó ni ẹ̀ sà ṣe rí omi ọbẹ̀ lójú àlá téèyàn bá ń lá ọbẹ̀ ó já sí pé ìṣòro pin ẹmọkùnrin oníkan sọ pé ìyà kì í jomi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà láyé ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà téèyàn bá lálàá pé òun lá ọbẹ̀ ìṣòro tí ẹni yẹn ń pass through lọ́wọ́lọ́wọ́ ó dópin omi ọbẹ̀ tí ò ń ṣe ẹ̀gúsí tí ò ń ṣe ewédú àbí nǹkan kan omi ọbẹ̀ já sí pé ẹni tí ìṣòro ẹ̀ dópin tí omi ọbẹ̀ ẹ bá wá ní ẹran nínú ó já sí pé tó bá jóbìnrin ni kó tó pé ọjọ́ méje á rí ọ̀nà owó ńlá kan tó bá yẹ pọ́kùnrin ni kó tó pé ọjọ́ mẹ́sàn-án á rí ọ̀nà owó ńlá kan ṣùgbọ́n tó bá yẹ pé àwọn adánidúró wà ní ọ̀dọ̀ rẹ̀ àwọn aríre kólóore tó rí wọ́n wà ní ọ̀nà rẹ̀ ṣùgbọ́n níwọ̀nba àgbà tó ti lálà omi ọbẹ̀ àti ẹran ó pẹ́ jù tó má tiẹ̀ fà sẹ́yìn before 16 days ó máa rí ìyanu nǹkan tọ́lọ́run sọ ni. ẹni ká tún wọlé sáà tí wọ́n lálàá pé ẹni yẹn ó wà ní pátì wá ń tọrọ rice pé ẹ fún mi rice bí tẹ̀jẹ́ dẹ̀kẹ́ fún mi dípò kẹ́ni ẹ wá bu díẹ̀ fún wá bù fún rẹpẹtẹ tẹ́gbẹ́ wọ́n yóò lẹ́nu pé èyí mò ń tọrọ rice kékeré wá bù fún mi tẹ́ pé abọ́ yẹn kẹfẹ́ ni máa ó kún àkún dànù sínú abọ́ kí ni ìṣúná ẹ̀sà. ṣe rí patí lójú àlá ó pọ̀ oríṣiríṣi patí mi wà tó yẹ pé ẹlẹ́gbẹ́ wọ́n sọ fẹ́ nìyẹn pé ẹlẹ́gbẹ́ ni ẹ pé kó máa ṣàánú pàtí mi wà tó jẹ́ pé tó bá yẹ pé irú ẹni tó ríra ìpó òun tọrọ lójú àlá wọ́n á bù fún un náà ẹrú ẹni yẹn kó gba àwẹ̀ mẹ́ta pẹ̀lú àdúrà kó dẹ̀ ṣètọrẹ àánú nítorí pé ní táìmù yẹn ó máa kó ìkórè rẹpẹtẹ ihun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run dásí pé àdúrà tó ń gbà bóun ṣe fojú wo àdúrà yẹn bẹ́ẹ̀ kọ́ làdúrà yẹn máa gbà sí òun lè máa gbàdúrà yẹn kékèké àdúrà yẹn máa gbà gan lásìkò gbà yẹn tó bá lè kún fún àdúrà tó rí irú àdúrà yẹn tó sáré wọnú ẹ̀mí tó gbàdúrà fúnra rẹ̀ tàbí kó pe wòlíì ẹjọ́ ń báyìí ni mo rí tí wòlíì bá túmọ̀ àlá yẹn fún tó bá ṣe ìpèsè lẹ́yìn yẹn irú ẹni yẹn kò lè mú oṣù àbí ọdún yẹn jẹ kó tó lálàyé kò jù bẹ́ẹ̀ lọ. tí bá lọ́la pé òun pa àgbò ńkọ́. òun pa àgbò ẹni tó bá pa àgbò ó ní sàárà láti ṣe ihun méjì nìyẹn túmọ̀ sí ẹni tó bá pa àgbò ó ní sàárà láti ṣe bóyá fún àwọn òkú ọ̀run àwọn kìrìsìtẹ́nì kan believe pé lẹ́yìn Kristi kò jẹ́ kí wọ́n ṣe sàárà míì
nǹkan àwọn Kristẹni believe pé mùsùlùmí ló máa ń ṣe sàárà fún àwọn òkú ọ̀run bó rántí ìyá ẹ̀ bó rántí bàbá ẹ̀. Lóòótọ́ Kristi ni ọba gbogbo, àkọ́bí nínú òkú. Ẹni tó bá ti gba Kristi gbọ́, ohun àtijọ́ ti kọjá lọ. Ṣùgbọ́n ẹni tó bá mọ rere tí ò bá ṣe, ẹ̀ṣẹ̀ tó ní fún. Tí ìyá ẹ bá dá sí ẹ lójú ayé, tí bàbá ẹ dá sí ẹ lójú ayé, tó bá ń ṣèrántí wọn, kò sí nǹkan tó burú jù ń bẹ̀. Àwọn ohun òkú tó bá tún wá dá gbogbo òkú kọ́ ló kàn máa ń kú. Àwọn òkú ọlọ́mọ kan wà tó yẹ pé wọ́n máa ń bojú wẹ̀yìn tí wọn kì í kú tán. Tó yẹ pé tán bá gbogbo nǹkan tó bá máa ṣe ọmọ wọn nítorí àwọn ọmọ ọ̀nà ṣe lọ sọ́run. And anything ṣe rí òkú kú ó ní oríṣiríṣi. Àwọn òkú kan kú abiyamọ ni wọ́n kú nítorí ọmọ wọn. Wọ́n ṣe ń kú lọ iná sọ pé nǹkan gbọ́dọ̀ ṣọ́mọ mi o, nǹkan ọmọ ṣọ́mọ mi o, mo fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn ọmọ mi. Irú àwọn òkú tó ń bá fi ẹ̀mí lélẹ̀ nítorí àwọn ọmọ wọn, irú wọ́n deserve kí wọ́n máa rántí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ìgbà 3 lọ́dún ni mò ń rántí ìyá àti bàbá mi tí mò ń pa ẹran fún wọn. Yàtọ̀ sẹ́ran tó bá jẹ́ pé kí kankan ṣe pé wọ́n ṣe rántí òkú, mo máa ń ṣe ní every month, every blessed month kan ò ní lọ báyìí máa rántí bàbá àti ìyá mi. Màá dín kàrà gbogbo ayé wọn máa bá mi jẹ́, màá lọ ha fáwọn aláìní. Ṣùgbọ́n ẹlòmíì ò kà kún ẹ̀rí. That is why tẹ́ pé tí nǹkan kan bá máa ṣẹlẹ̀, màá ti rí ìyá mi, ó máa wá live tí ò ń ṣe pójú oorun, á bá mi sọ̀rọ̀. Tí nǹkan yẹn bá máa tóbi, màá rí bàbá mi, ó máa wá, bàbá mi máa bá mi sọ̀rọ̀. Bàbá mi ó dẹ̀ ti kú láti 1978, ṣùgbọ́n wọ́n ṣe kú láti 78 yẹn, wọ́n sì ń wá tó ń bá mi sọ̀rọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Tó bá dà pé mo wà nínú ìṣòro kan àbí mo ń gbàdúrà fẹ́ nìkan tí àdúrà yẹn ń lọ tìkọ̀tìkọ̀ tí ò tètè gbà, màá fojú rí ìyá mi á sọ exactly nǹkan tí máa ṣe fún mi. Nǹkan tí ìyá mi bá sọ fún mi pé kí n ṣe yẹn tí n bá ti ṣe, àdúrà onítọ̀hún máa gbà. Ṣé irú àwọn òkú alọ́mọ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ rántí? Láwọn tó ń rántí yàn téèyàn rò kò ti tán, tó dẹ̀ sọ fún àwọn pé kò ti tán, àwọn rántí yàn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ kò ṣe máa gbàgbé ẹ̀rí. Fún díẹ̀ yìí, ẹni tó bá rí pé òun pa àgbò lójú àlá náà, ó fẹ́ ṣe sàárà kan, ó ní kí kó lọ ṣe sàárà kan fókù ọ̀run. Bẹ́ẹ̀ ni sà. Bí máa ń là pé ní ojú ràn ń gbálẹ̀ tún nǹkan ti bí ká máa gbálẹ̀ ká máa tún àyíká sí. Ẹ ti tú fúnra yín sà, ẹ ti tú fúnra yín. Ẹni tó bá ń gbálẹ̀ lójú àlá, wọ́n ń tún ìgbésí ayé rẹ̀ ṣe. Destiny ẹ̀ wọ́n ń tún ṣe. Ó dàbí pé àwọn ìwà ìbàjẹ́ kan wà tó ń wù, àbí àwọn nǹkan kan wà tó yọ lẹ́nu tí ò fẹ́, tí ò dẹ̀ mọ bó ṣe máa ṣe. Ṣùgbọ́n bóyá ó ṣẹ̀ṣẹ̀ gbàdúrà tán àbí ń gbàdúrà lọ́wọ́ náà ṣe fún un pé àdúrà tó ń gbà ẹ̀ sí àdúrà ẹ̀ ò nìyẹn o, pé bó ṣe ń gbà ilẹ̀ tó ń gbálẹ̀ yẹn à ń tún ayé ẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́, kó nítọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí Ọlọ́run lórí ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ sà. Ẹ máa lára pé òun gbà wẹ̀ ní anú yẹn kọ́ arábìnrin òní. Tí ẹ máa lára pé òun palẹ̀mọ́ lójú àlá kò ti di gbálẹ̀ o, yóò kàn palẹ̀mọ́ nulé, ó palẹ̀mọ́ nulé ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ lè sà? Bákan náà ni ó já sí méjì. Tí ó bá ń palẹ̀mọ́ tó ń tún lè ṣe, ó fẹ́ gba àlejò. Arábìnrin kan sọ̀rọ̀ fún mi nílùú Canada. Ó ní òun kàn ṣàríra gbó nǹkan palẹ̀mọ́, òun kẹ́rù bìkan sínú bìkan, òun kẹ́rù bìkan sí bìkan, òun kẹ́rù bìkan sí bìkan. Ní ṣé ẹ lóyún ni? Ó ní òun lóyún. Mo ní ẹ fẹ́ gba àlejò ni. Àlejò tẹ́ ń bọ̀ yẹn àlejò agbára ni. Àlejò agbára. Ó ní ó ti di ẹ̀mẹ́ta. Òun wọ́n gbù pé irú kí ni kó máa palẹ̀mọ́ lójú àlọ́. Ó ní àsìkò àti bímọ yín ó ti tó. Ní ọ̀rọ̀ tá a sọ nígbà tó dijọ́ kejì ló bá bímọ. Ṣé rí gbogbo àlejò gidi gan ni bọ́rọ̀ yìí ṣe rí yẹn sà. Tí wàá bá pé òun fún ẹṣin ní omi. Téèyàn bá ń fún ẹṣin ní omi tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí, ó pé oríṣiríṣi. Téèyàn bá ń fún ẹṣin ní omi, kẹ́tẹ́kẹ́tẹ́ ní omi, ó já sí pé èèyàn máa rìnrìn àjò ní country téèyàn wà yẹn. Èèyàn máa rìnrìn àjò bóyá láti Lagos State sí Ọ̀ṣun State, bóyá láti Lagos State sí Kano State, á jẹ́ country kan nítorí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Ó ní ìrìn àjò tí kẹ́tẹ́kẹ́tẹ́ lè rìn, kẹ́tẹ́kẹ́tẹ́ òun rìn kọjá state kan. Ṣùgbọ́n tí wọ́n bá lálà ipò òun fún ẹṣin lóúnjẹ, onítọ̀hún ó máa jẹ́yàn gíga láyé ní èjì. Nǹkan tó máa sáré ṣe ilẹ̀ nínú ayé rẹ̀ ó ń farahàn nítorí kẹ́tẹ́kẹ́tẹ́ sáré ju ajá lọ. Tó bá dogun ọdún tí ajá ti ń sáré, tí ẹṣin bá bẹ̀rẹ̀ eré lásìkò kan, ẹṣin máa bá. Ó já sí pé irú ẹni bẹ́ẹ̀ yẹn àwọn àṣeyọrí kan máa ṣẹlẹ̀ àti ìgbéga nínú ayé rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá lálàá pé òun fún ràkúnmí
ẹ mọ ràkúnmí camel, òun fún camel lóúnjẹ, òun fún camel ní oúnjẹ àbọ̀ òun di ẹrù sí ẹ̀yìn camel, irú onítọ̀hún òun lọ sókè another country. Tó bá jẹ́ pé ó di ẹrù sẹ́yìn camel yẹn, ó já sí pé ó máa kẹ́rù, ó dẹ̀ máa kẹ́rù bọ̀ ní ìrìn àjò tó ń lọ yẹn. Bí ó ṣe rí nìyẹn. Jésù Olúwa wa. Àmín. Káfílẹ̀ káàdì ẹ̀lẹ́. Ẹ fẹ́ béèrè kankan sà? Ó yẹ béèrè. Sà, tí wọ́n bá lálàá lójú pé ẹyẹ orí owó nínú kọ́ńgọ̀, owó yẹn máa pọ̀. Wọ́n á mú owó yẹn, wọ́n á mú owó yẹn, wọ́n á tàbí sí ìgbà. Fine. Téèyàn bá lálàá pé òun rí owó nínú cupboard, wọ́n fi destiny ẹ̀ hàn. Destiny ní cupboard. Bóyá nínú cupboard ni, bóyá nílẹ̀ nílẹ̀, destiny nìyẹn. Ṣùgbọ́n tó bá lálàá pé òun ka owó, kò ní rí owó nìyẹn. Tó bá lálàá pé òun ka owó lójú àlá, ìṣẹ́ àtòṣì nìyẹn. Wọ́n ń disturb ẹ̀, wọ́n fẹ́ jẹ́ kó rówó. Ṣùgbọ́n tó bá lálàá pé òun ṣí cupboard, anything àpamọ́ lójú àlá, either cupboard, either àpótí, either nínú yàrá ìṣúra, so destiny nìyẹn, gbèsè ayé ènìyàn nìyẹn. Dàsí pé ẹni yẹn ó jẹ́ kó náwó ní gbèsè ayé ẹ̀, wọ́n á sọ fún pé kó múra síra ẹ̀ rẹ̀ náà sọ fún yẹn. Irú onítọ̀hún yẹn kò gbọ́dọ̀ dágbàdúrà, ó gbọ́dọ̀ wá wòlíì rí, ó gbọ́dọ̀ wá wọn tán ní ìmọ̀ nípa pé kó lè ní ọrọ̀ láyé. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò ń ṣe wípé kéèyàn gbé kóhùn náwó kóhùn nọ́lá kó ti torí ẹ̀kú ṣáájò. Ọlọ́run ò bínú sí o. Tẹ́nìkan bá sọ fún yín pé Ọlọ́run bínú sí, irọ́ ni. Téèyàn bá náwó láìṣe kó gbé ìgbésẹ̀ láyé, ìyá onítọ̀hún yẹn àjẹ́ ni. Ìyá ẹ̀ àjẹ́ ni. Ìyá ẹ̀ ti lọ ṣe ìpèsè nínú ìgbìmọ̀ àjẹ́, ìyá ẹ̀ kú ni, ìyá ẹ̀ wá láyé. Ìpèsè tí ìyá ẹ̀ ṣe, òun ló wá sọ di olówó. Èèyàn kan wálé ayé kó kàn géènì ayé, kò sẹ́ni náà tó lè wálé ayé tó lè géènì ayé. Látòrí Ádámọ̀, kò sí onítọ̀hún kó wálé ayé báyìí kó wá sọ pé mo wálé ayé, mo dẹ̀ géènì ayé. Ẹnikẹ́ni ò kì í wálé ayé kó dá géènì ayé. Jésù Olúwa wa, bàbá gbogbo ayé, àkọ́bí nínú àwọn òkú, ẹlẹ́dàá ṣẹ̀dá, òun gangan nígbà tó wálé ayé tó ní káàkiri láti ọmọ ọdún 12 títí nígbà tí ògo ayọ̀ ẹ̀ máa ṣí, tí ọ̀run ìbùkún ẹ̀ máa ṣí, ó pàdé Jòhánù baptisi ẹ̀. Ṣíṣe náà nìyẹn, iṣẹ́ ìgbàgbọ́ ni. Baptism yẹn òun ló ṣí ọ̀run Jésù sílẹ̀ kí gbogbo ayé tó mọ Jésù ní olùgbàlà. Nígbà náà ni ọ̀run ẹ̀ ṣí, làwọn ẹyẹ ń fò sí lórí, ní gbogbo ayé ṣẹ̀ṣẹ̀ mọ̀. Èèyàn kan Ọlọ́run gbọ́dọ̀ lo èèyàn kan fún. Ọlọ́run gbọ́dọ̀ lo èèyàn kan fún. Tí èèyàn bá jẹ́ pé ó kàn rí pé òun lọ ṣọ́ọ̀ṣì, àdúrà ń kàn gbà, àdúrà ń gbà, ìyá ẹ̀ bá àjẹ́ ara ṣọ́ọ̀ṣì, àjẹ́ nìyá rẹ̀. Ìyá rẹ̀ ó ti ṣe oore sínú ìgbìmọ̀ òkùnkùn kan. Nítorí Bíbélì sọ pé ẹ̀yin yóò jẹ ìṣúra òkùnkùn. Ìṣúra òkùnkùn wà ní Bíbélì, ẹ̀yin yóò jẹ ìṣúra òkùnkùn. Ìṣúra òkùnkùn ní ọrọ̀, owó, ọlá, ipò, ìgbéga. Ìṣúra òkùnkùn ni Ọlọ́run ló dẹ̀ máa ń fúnyàn. Téèyàn bá dá pé orí pé òun ṣáájò fún ara wọn, òun kàn ń gbàdúrà, àdúrà ń kàn ń gbà, kò sẹ́nikẹ́ni tí ó máa dúrà gbà kádùá ẹ̀ má gbà, kò sóńtọ̀. Ṣùgbọ́n àwọn balógun fàtíà wọ́n ṣetán láti dí èèyàn lọ́wọ́. Ṣùgbọ́n tí èèyàn bá ti rí ẹni tó dìde ẹlòmíì, ọ̀rọ̀ arákùnrin kan nìbàdàn, àǹtí ẹ̀ ló wà nínú ìgbìmọ̀ àgbà títí tó fi lọ sí skul tó fi ṣoríire, àǹtí ẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n òun kàn náwó, ó dọ̀gá ní báǹkì, ó kọ́lé káàkiri. Àǹtí ẹ̀ wá béèrè owó díẹ̀ wípé fún ọmọ mi lówó kó fi jáde ìwé gíga tiẹ̀, ló bá kọ̀ ìpè kó ọ̀nà lọ́wọ́ kó lọ́wọ́ òun wọ́n sùn fúnra wọn ni. Ó wọ́n sùn fúnra rẹ̀ ni. Èyí ò ń ṣe pé wọ́n sọ fún mi o láìfù ká gbàdúrà sí pé àǹtí ẹ̀ wá síwájú Ọlọ́run mi àti wájú mi ni o. Ó dá, mo ti gbọ́ ẹ, wà á mọ̀ pé ó dá ní nǹkan yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n sọ pé owó kan sọnù nínú báǹkì, wọ́n mú gbogbo ilé ẹ̀mẹ́rẹ́ni tó kọ́ sí àjà pátápátá náà gbà. Dumping estate ni o, Ìkòyí ni o, wọ́n gba ilé ẹ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n fi rọ́pò, ó wá padà sẹ́ni tó lọ ń gbé rúmà ń palọ̀. Làǹtí ẹ̀ wá pé ìyẹn tó wá kọ́, ó wá tó ní stroke. Nígbà tó wọ́n ti gbé káàkiri, mọ́tò 2 ló kù lọ́wọ́ ẹ̀ nínú mọ́tò 8. Àǹtí ẹ̀ wá gbé ọmọ ní àǹtí ẹ̀ kọ́, ẹni tó bí ẹ̀ tẹ̀lé kọ́ obìnrin ni, ó ní bẹ́ẹ̀ ni àfi tó bá débí. Wọ́n dẹ̀ ṣe pè báyìí lónìí, níbo ni ibẹ̀? Ó ní ẹ bá mi kí pásọ̀ yẹn, mò ń gbọ́ tó ń sọ lórí fóònù, ẹ bá mi kí pásọ̀ yẹn kó kú iṣẹ́ o, máa kàn yín lára lọ́la. Mo rò pọ́rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ lójútù bóyá sọ lórí fóònù nìyẹn. ń gbò dẹ́ẹ̀dẹ́ tó dé abá mi ó sọ pé ẹ rama ẹ ṣe ìyá mi ẹ kọ́kọ́ fún mọ́mì lóúnjẹ náà màmá tó dáa ni màmá yìí o ẹ bá mi fún wọn lóúnjẹ ṣé ilẹ̀ bí ọmọkùnrin ilẹ̀ ń ṣe làálàá lórí ẹ̀ ni
ó náà nǹkan ló bí pásítọ̀ ṣe ẹ rí pé mò ń ṣe làálàá lórí ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ṣe làálàá lórí ẹ̀ ẹ rí mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe làálàá lórí ẹ̀ gan bí ọmọ bíbí inú yín ó ní ẹ ṣe ó ní ìyá tó bí àwọn méjèèjì ìyá kan ló bá àwọn méjèèjì ìyá yìí ò ṣe làálàá lórí àwọn dẹ̀ ń jìyà òun wá wò pé báwọn lòun ṣe lè pa ìgúnrún wọn ní pé kádàrá àbúrò òun ló gbé pẹ́ẹ́lí òun wá wò pé kóun lọ sí skul òun drop skul òun wá márì òun wá lọ wá agbára ọlọ́run rí agbára ọlọ́run náà ló pètò ọlọ́run lórí gbogbo agbára nígbà tó ń wá agbára ọlọ́run rí òun wá múrúkọ àbúrò òun lọ kọ́ bá òun ṣe kó ní owó láyé òun ò lè sọ fún kó má bàa sọ pé òun lọ síbi kan òun lòun fi níjọ́ tó ń kúrò níbẹ̀ tán ṣiṣẹ́ yẹn tán òun ní ásídẹ́ǹtì kan tó yẹ pé ẹ̀mí òun fẹ́ bọ́ àbúrò òun yìí náà ló gbé òun lọ sí hospital wọ́n sọ́dọ̀ ọ̀gá níbi iṣẹ́ ó dolówó dé ọlọ́lá dèèyàn pàtàkì ṣùgbọ́n nǹkan tóun wá fẹ́ rí ni pé ọmọ tòun dẹ̀ fẹ́ jáwé dé school kò fọmọ òun lówó lòun wá sọ fún pé kó padà sáyé ẹ̀ kóun kúkú dìde fọmọ ara wọn so nǹkan tó dé náà ni mo ní ló bá dọ̀bálẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ké níjọ́ ìlọkùnrin ẹ̀rí wòsàn so èèyàn tó rí ọ̀fẹ́ kọ́ lọ́lọ́run dá ayé àti ọ̀run iná ló fi dá ogun láyé ogun ní ayé àwárí láyé àjàní láyé àjágbà láyé so ẹnikẹ́ni tó bá gbọ́n kó yá tètè múra Jésù Olúwa wa. àmín ẹ̀kọ́ Jésù orí ẹ bá sọ nọ́mbà yín. nọ́mbà mi òun ni 070 360 38757 gbọ́lẹ̀ kan sí 070 360 38757 àti 091 356 42057 WhatsApp number mi nìyẹn 091 356 42057 ẹ máa pè nísinsìnyí máa tó ẹ sọ́nà bí ẹ̀mí Ọlọ́run bá ṣe darí mi tó bá ti jẹ́ pé ẹ̀mí ló sọ fún ẹ pé kó pè mí má jiyàn sọ́rọ̀ mi o àwọn tó ń jiyàn sọ́rọ̀ mi ọdún méjì ọdún mẹ́ta wọ́n tún máa ń tún pè ṣùgbọ́n kí tiẹ̀ má bàa dì bẹ́ẹ̀ níṣẹ́ ló jẹ́ kó ṣe rere straight kó kàn wọnú ṣe rere rẹ lọ àbí kí ṣe rere kó máa ga sí kó má bọ̀ wálẹ̀ mọ́ nítorí náà pè ní sí ọ̀rọ̀ tó bá ti gbọ́ Olúwa ló sọ yóò dára fún wa ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá fún counseling àbí tẹ́ fẹ́ wá fún Christian Carnival ní nọ́mbà 8 ọmọbọgẹ akíọdé òjòdúbágà yóò dára fún wa is love. yóò dára fún gbogbo wa ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.